Ọlọpaa ti máwọn tó ra mọ́tò tọkọtaya Fatinoye tí wọ́n pa lábẹ́òkúta. Òwe Yorùbá tó sọ pé agbépo lájà ò jalè bí ẹni tó gbà á sílẹ̀ lọ́wọ́ ẹ̀ ló wọ ọ̀rọ̀ àwọn afurasí ọ̀daràn méjì tọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣẹ̀ṣẹ̀ bà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kejì tá a wà yìí. Azeez Usman àti Àánú Olúwapọ̀ Owólàjà. Àwọn méjèèjì yìí ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ra ẹrù olè. Àwọn ni wọ́n ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ olóògbé Kẹ́hìndé Fatinoye, ọ̀gá àgbà báǹkì àpapọ̀ ilẹ̀ wa CBN, tí dẹ́rẹ́bà ẹ̀ àtàwọn afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn dá ẹ̀mí òun, ìyàwó ẹ̀ Bùkọ́lá Fatinoye àti ọmọ wọn kan ṣoṣo tí wọ́n ní Ọrẹolúwa Fatinoye légbodò láfẹ̀mọ́jú ọjọ́ kìíní oṣù kìíní ọdún yìí lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn táwọn amòòkùnṣìkà ẹ̀dá kan gbẹ̀mí tọkọtaya yìí sínú ilé wọn ní gẹ́rẹ́ tí wọ́n dé láti àìsùn ètò ìsìn àlàjá ọdún tuntun tí wọ́n sì dáná sun òkú wọn. Wọ́n mú ọmọ wọn Ọrẹolúwa àti ọmọ àgbàṣọmọ wọn Felix Ọlọ́runyọmí. Wọ́n dè wọ́n kó wọn sí búùtù ọkọ̀ ayọ́kẹ́lẹ́ táwọn ọmọ náà gùn dé lóru ọjọ́ náà. Wọ́n sì lọ ju àwọn méjèèjì sódò Ògùn ni wọ́n bá gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sá lọ ní tiwọn. Bó tiẹ̀ jẹ́ pé ojú ẹsẹ̀ ni Ọrẹolúwa kú sómi, orúkọ ro Felix Ọlọ́runyọ ó lúwẹ̀ẹ́ jáde. Òun ló sì ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́nu iṣẹ́ ìwádìí wọn tí wọ́n fi padà rí dẹ́rẹ́bà tó pèèlò ọbẹ̀ ìwà ọ̀daràn yìí, Lékan Adékànbí, tí wọ́n ń pè ní Korobá, Ahmed Ọdẹ́tọ́lá tí ìnagijẹ ẹ̀ ń jẹ́ Àkámọ́, àti Waheed Adéníjì tí wọ́n mọ̀ sí Kòfí mú. Ṣé wọ́n ní oúnjẹ olóúnjẹ kì í jẹ́ ká jẹun jẹ́jẹ́? Àwọn afurasí yìí jẹ́wọ́ pé níṣe làwọn kọ́kọ́ páàkì ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Hyundai ọ̀hún sẹ́gbẹ̀ẹ́ títì ní agbègbè Òkè Àtà nítòsí Ìta Ọ̀sìn lẹ́yìn táwọn kúrò níbi táwọn ti ju àwọn ọmọ méjì náà sómi. Àmọ́ nígbà tó yá, àwọn júwe ọkọ̀ náà fún Àánú Olúwapọ̀ Owólàjà. Òun ló sì bá wọn ṣètò oníbàárà tí wọ́n tà á fún. Òun ló padà sídìí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà tó wàá lọ sọ́dọ̀ oníbàárà ọ̀hún. Ń làwọn bá lu ọkọ̀ bọ̀gìnì náà tà ní gbàǹjo. Kó lọ ńlẹ̀ kó dowó làwọn fi í ṣe, torí kọ́kán ló lè wúre. Wọ́n lẹ́gbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà 150,000 làwọn tà á fún ọ̀gbẹ́ni Azeez Usman. Ojú ẹsẹ̀ tí Usman ti ra ọkọ̀ náà ló ti kó àwọn irinṣẹ́ tì í ní ṣọ́ọ̀bù ẹ̀. Bí ìgbà táwọn alápatà ń kun màálùú sí wẹ́wẹ́ ni wọ́n ló sọ ọkọ̀ náà dẹyọ. Gbogbo ẹ̀yà ara ẹ̀ ló tú palẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Abímbọ́lá Oyèyẹmí, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, tó fọ̀rọ̀ yìí tó Aláròyé létí nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejì yìí sọ pé ìwádìí ìjìnlẹ̀ táwọn ṣe fi hàn pé lóòótọ́ làwọn tí wọ́n ta mọ́tò yìí sọ fáwọn tí wọ́n rà á pé níṣe làwọn jí i gbé, kò níwèé, torí ẹ̀ ló ṣe jẹ́ ẹni tó máa ṣá ọkọ̀ náà tà làwọn fẹ́ tà á fún, kì í ṣe ẹni tó máa gùn ún kiri, àti pé gbàǹjo làwọn tà á, àwọn ò buwó lé e. Ṣá àtolè tó ń ta ẹrù tí kì í ṣe tiẹ̀ àtẹni tó ra ẹrù olè, gbogbo wọn ti wà lákàtà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ níbi tí wọ́n ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fáwọn olùṣèwádìí. Wọ́n ní gbogbo wọn yóò pàdé nílé ẹjọ́ láìpẹ́ láti mọ bí ẹ̀ṣẹ̀ wọn ṣe tẹ̀wọ̀n tó àti ìdájọ́ tó tọ́ sí wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.